tẹ́rí nǹkan tó ń fa wàhálà nílùú yìí ni pé àwọn kan wà wọ́n kọjá òfin, àwọn kan wà lábẹ́ òfin. Àwọn tó wà lábẹ́ òfin ni àwọn tó yẹ pé wọ́n máa jí omi ẹran àbí kan jí nǹkan tí ò tó nǹkan kan, wọ́n á jù wọ́n sẹ́wọ̀n. Ó yá o. Ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò. Wo àwọn ìròyìn, wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá. Ibo nípò nǹkan dé dúró. Farabalẹ̀ máa wò ó. Yorùbá Gidi TV. Ìkànnì rẹ ni o. Ó yá subscribe, like ẹ, ju kọ́mẹ̀ntì ẹ síbẹ̀. Máa wò ìṣó. Máa kékeré ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi ó máa lọ, ibi tó bá dá lèmi rè, ibi tó bá dá lèmi. Mo ń fa àkókò ìsọfún àpò ẹ jẹ́ ká jọ máa wo Yorùbá Gidi, Yorùbá TV, Yorùbá Gidi. Ibi tá a lè wò, tá a lè máa ṣà, tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn. Ẹ ṣé o. Láti ìkànnì Yorùbá Gidi TV, èyí tá a tún mú wá rèé, àfi dandan ká tún fún yín gbọ́, ká sì tún fún yín mọ̀. Ṣé ẹ mọ̀ wípé ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2023 ni wọ́n ṣètò pé kí wọ́n tún pàdé nílé ẹjọ́ lórí ọ̀rọ̀ Timothy Adégòkè tí wọ́n gbẹ̀mí ẹ̀ ní ilé ìtura Hilton Hotel tó jẹ́ ti bàbá olówó kan tá a mọ̀ sí Ramon Adédoyin tó jẹ́ olóyè ńlẹ̀ Ifẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí wọ́n ti gba oyè ń kúrò lórí ẹ̀ lásìkò tí ìṣẹ̀lẹ̀ ń ti ṣẹlẹ̀. Ilé ẹjọ́ wọ́n ní lónìí láti mọ bí gbogbo nǹkan ṣe ń lọ, ibi tí nǹkan dé dúró nílé ẹjọ́ lónìí, àmọ́ àlàyé ọ̀rọ̀ kan ló ti gbòde. Ẹ̀yin èèyàn mi tí wọ́n wò mí ní ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ pàtàkì, ọmọ Yorùbá tàtà, ọmọ Yorùbá tó solid. Mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi TV. Kan àlàyé ọ̀rọ̀ kan ló ń lọ lọ́tún lọ́sì nípa pé kí ni yóò fà á tí wọ́n fi ké sí Gbadé, kí ló fà á tí wọ́n fi ké sí Gbadé láti ilé aṣòfin. Ṣé ẹ sì mọ̀ pé Gbadé ló jẹ́ ẹ̀gbọ́n fún olóògbé ìyẹn Timothy Adégòkè. Kí nìdí tí wọ́n fi pè é nílé aṣòfin? Àwọn kan ní àbúrò yẹn fẹ́ lọ́wọ́ kan nínú ni, àní kí wọ́n farabalẹ̀, ṣùgbọ́n gbogbo àlàyé ọ̀rọ̀ lórí ẹ̀ àfi ká fi tó yín létí, àfi ká ẹ mọ̀ àlàyé ọ̀rọ̀ wo ni wá ń bẹ lórí bí wọ́n ṣe pe Gbadé nílé aṣòfin. Kí ni wọ́n fẹ́ fàyọ, kí ni wọ́n fẹ́ káwọn èèyàn mọ̀ nípa ẹ̀. Ó dáa o, àlàyé kan ń bẹ tí mo fẹ́ sọ fún yín lórí ọ̀rọ̀ yìí, torí pé lórí ọ̀rọ̀ òun èyí fúnra yín gan ẹ̀ sí lóòkùn, àmọ́ ṣe pàtàkì ká ṣàlàyé ọ̀rọ̀ díẹ̀ bí àlékún, ká lè má gbòòbí ẹni ó wẹ̀kún lórí ohun tá a ṣe táyé fi ń dúró kankan. Ẹ̀yin èèyàn wa, bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ ń wo ìkànnì Yorùbá Gidi TV, ẹ gbìyànjú láti bá wa subscribe sí, ẹ like page yìí, ẹ like fídíò wa, kí ẹ sì drop comment yín ní orí àwọn fídíò eléyìí tí à ń ṣe ní ìkànnì wa, nítorí pé à ń fi ojú yín àti etí yín tú àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ ni o. Ó dáa, kó tó di pé màmá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ Timothy Adégòkè tí wọ́n gbẹ̀mí lẹ́nu ẹ̀, léyìí tó jẹ́ pé ẹjọ́ ẹ̀ ń lọ lọ́wọ́ ní ilé ẹjọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo fẹ́ ká mọ̀ nǹkan kan. Wọ́n ní wípé àìsàṣọ lọ́rùn pàká àpéwò mọ́ríwo ni ọ̀pọ̀ ọmọ Nàìjíríà, ọ̀pọ̀ ọmọ Yorùbá míì ló ń wò pé kí ló kan òun pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Ukraine. Àmọ́ kíní kan ni mo fẹ́ ká mọ̀, ọ̀rọ̀ Ukraine yìí kàn mí, ó kàn ọ́. Ọ̀pọ̀ àwọn ọmọ wa ní ń bẹ lórílẹ̀‐èdè Ukraine lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n rò pé báwo làwọn á ṣe délé, ọ̀ṣẹ̀ ni wọ́n ń fọkàn gbàdúrà pé kó rí ṣọ́ àwọn délé, káwọn má bọ́ á sírìn àjò. Ọ̀pọ̀ àwọn òbí tó lọ́mọ ní Ukraine tó lọ kàwé ńbẹ̀ ló jẹ́ pé ọkàn wọn ò balẹ̀, torí pé wọ́n ń wò pé ibo lọ̀rọ̀ á já sí. Ojoojúmọ́ ni Putin ló ń pàṣẹ ìkọlù sì ń tẹ̀síwájú lójoojúmọ́ lòdì sí orílẹ̀-èdè Ukraine. Ẹ̀yin náà wo ohun tí wọ́n ti sọ Kyiv-dà, tí ó jẹ́ pé àdó olóró lójoojúmọ́ ni wọ́n ń sọ síbẹ̀. Àwọn èèyàn wá wò pé ṣé kìí ṣe pé ogun àgbáyé kẹta ní kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí bí, nítorí pé orílẹ̀-èdè Ukraine fúnra ẹ̀ ó láwọn orílẹ̀-èdè tó ń tì í lẹ́yìn. Kódà àwọn orílẹ̀-èdè kan ti bẹ̀rẹ̀ sí fi nǹkan ìjà ṣọwọ́. Kì í mọ̀ ṣe nǹkan ìjà lásán, àwọn nǹkan ìjà tí ì ṣe kékeré ni o. Àwọn ohun ìjà arun lérùnà wọ́n ti ń fi ṣọwọ́ sí Ukraine. Bákan náà làwọn orílẹ̀-èdè kan náà ń bẹ lẹ́yìn
orílẹ̀-èdè Russia gbágbágbá. Ààrẹ orílẹ̀-èdè Russia Vladimir Putin òun lérí lẹ́ka wípé ṣe fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀ ẹ̀yin orílẹ̀-èdè wọ̀nyí tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tẹ̀ ń gbójú agan sí wa bẹ́ẹ̀ bá túbọ̀ sún nǹkan ẹ̀já yín mọ́ orílẹ̀-èdè tòun Russia òun kọjú oró sí wọn òun sì kọjú ìjà sí wọn o àti pé gan ìṣẹ̀lẹ̀ tí wọn ò nírìírí ẹ̀rí nígbésí ayé wọn ni wọn ò ní lásìkò yìí nítorí pé ó ń bẹ́ńlẹ̀ falafala kí ni bẹ́ńlẹ̀ àwọn nǹkan ìjà olóró tó lágbára púpọ̀ mọ́ ni ohun ìjà arun lérò náà olóhùn wọn fi dá sẹ̀ríà fún wọn wọn mọ̀ pé lóhùn ọ̀kọlà ìbẹ̀rù wá gbòde kan ẹ wá wo àwọn ọmọ wa ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ pé wọn ò tiẹ̀ jẹ́ kí wọ́n tètè láǹfààní láti kúrò ní ààlà yẹn bọ́dà tó jẹ́ ti Putin tó jẹ́ ti orílẹ̀-èdè Ukraine wọ́n fẹ́ bọ́ sí Poland pé kí wọ́n tiẹ̀ lè débi ààbò àmọ́ nínú òtútù burúkú làwọn ọmọ wọ̀nyí wà ó wá ń dùn mí àwọn ìbéèrè ọkàn mi ni pé kí ni àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń wò tọ́rọ̀ fi bẹ̀rẹ̀ sí le tó báyìí tí wọn ò ti tètè bẹ̀rẹ̀ sí gbègbèsẹ̀ wọ́n tiẹ̀ tún pé àwọn ọmọ orílẹ̀-èdè wa ti ń bẹ ní orílẹ̀-èdè Ukraine báwọn kan nu wọn láwọn ò wálé well mi ò lè bá wọn wí fún yẹn tí wọ́n bá láwọn ò wálé bó tiẹ̀ jẹ́ wípé èmi ò fi gbogbo ara gbàgbọ́ àmọ́ táwọn kan nu wọn bá sọ pé àwọn ò wálé ṣe lè bàbá ọmọgan ò tó bọmọ lẹ́rù àbógun ò jà wá gan ní Nàìjíríà ni ogun ń jà wá ṣogun Boko Haram ní ká wí àbí ti àwọn Fúlàní darandaran tí wọ́n sọra wọn di darandaran tí wọ́n ń pààyàn jínigbé láwọn òpópónà láwọn èrò náà wa gbogbo èwo nú ẹ̀ láàlẹ́ mélòó gan la fẹ́ sọ mélòó la fẹ́ kà ná mélòó la fẹ́ kà nínú eyín adípèlé yẹn ní béèrè mi o ẹ wá gbọ́ mi àwọn ọmọ wa tó wà lọ́hùn àtàwọn ọmọ orílẹ̀-èdè míì tí wọ́n ń sáré sókè sódò láti wá ibi àlàáfíà ǹjẹ́ lẹ́mọ̀ wípé abẹ́ẹ̀lẹ̀ nínú kinní kan tí wọ́n pè ní bọ́ńkà ní ẹ̀wà ṣé mo tán pè ní bọ́ńkà kinní kan bíi kọ̀ńténà tí wọ́n fi rin ṣe tí wọ́n gbé sábẹ́ẹ̀lẹ̀ nítorí ọjọ́ pàjáwìrì ni bẹ́ẹ̀ ni wọ́n wà ìbéèrè mi wá rèé o ǹjẹ́ ní Nàìjíríà ṣáà níbi ààbò kankan bọ̀rọ̀ bá yíwọ́ ǹjẹ́ la nírú ibi tá a lè sá sí ǹjẹ́ làwọn ìjọba wa tiẹ̀ ti ronú ọjọ́ iwájú nípa wa rí ṣé wọ́n tiẹ̀ ti ronú ọjọ́ iwájú nípa orílẹ̀-èdè yìí ṣáwọn tí wọn ò ronú ọjọ́ iwájú lórí iná ẹ̀lẹ́tíríkì tó jẹ́ pé iná ìjọba gan ó ń kú ó ń tàn ni kò dúró déédéé ṣé àwọn tí wọn ò ronú ọjọ́ iwájú nípa epo petrol náà sọ ń sè pé nítorí ogun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ láàrin Russia àti Ukraine wípé ó sì máa pẹ́ díẹ̀ o ká tó bọ́ nínú wàhálà epo ní Nàìjíríà ṣé àwọn tí wọn ò ronú ọjọ́ iwájú nípa ẹ̀ tí wọn ò ronú ọjọ́ iwájú nípa àwọn ọmọ wa tí ń kàwé gbogbo àwọn iléèwé wa ló ti di ẹgẹrẹmìtì ibòmí ò tiẹ̀ ṣe é rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òpópónà wa ti di páńpẹ́ ẹkú àbí ẹ jẹ́ n fún yín ní fídíò yìí wò kó tó di pé wọ́n lọ sórí ọ̀rọ̀ Timothy Adégòkè kó tó di pé wọ́n bọ̀ sórí ọ̀rọ̀ Gbadé tó jẹ́ ẹ̀gbọ́n Timothy Adégòkè kó tó di pé a bọ̀ sí orí ọ̀rọ̀ Ramon Adédoyin ká tó mọ àṣírí kíní ń fà á kíní ń bẹ nídìí bí wọ́n ṣe ké sí Gbadé pé kó wá nílé aṣòfin kíni wọ́n fẹ́ sọ fún kíni wọ́n fẹ́ ṣe fún kíni wọ́n fẹ́ wí fún kíni wọ́n ń torí ẹ̀ pé wá sílé aṣòfin gbogbo ẹ̀ lẹ́rìí gbogbo ẹ̀ lẹ́mọ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ́ lórí ètò yìí kó tó wá di pé a fi bí ọ̀rọ̀ ilé ẹjọ́ gangan bí ó ṣe rìn lónìí kó tó di pa mọ̀ fún yín wò gẹ́gẹ́ bó bá ṣe lọ nílé ẹjọ́ nípínlẹ̀ Ọ̀ṣun lónìí gbogbo bó bá ṣe rìn gbogbo ẹ̀ pátá la fún yín wò ẹ ṣáà dúró digbí síbẹ̀ lọ́dọ̀ wa níkànnì Yorùbá Gidi TV ẹ tẹ subscribe bákan náà mo rọ̀ yín ẹ tẹ agogo ìránnilétí yẹn tó bá jẹ́ pé yóò ti subscribe tẹ́lẹ̀ ni mo ní kẹ́ ẹ tẹ subscribe o tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ má wulẹ̀ yọra yín lẹ́nu ẹ ṣáà máa gbádùn fídíò yìí lọ kẹ́ ẹ like ẹ kẹ́ ẹ sì fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ ẹ̀yin lè yan wa àwa lè yan yín torí bẹ́ẹ̀ yàn bá jẹ́ tẹni kì í wo ètò ẹni a nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ wa ó yá ẹ já wo fídíò tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Ukraine bá a bá wò tán ká kọjá lọ sórí ọ̀rọ̀ Gbadé ká kọjá lọ sórí ọ̀rọ̀ Ramon Adédoyin ẹ kú kalẹ̀. We are students. We are students. Take out your phones! We are students! Take out your phones!
Pablo. We are students. We are dying. We are dying of cold. We are all dying of cold. We are dying of cold. Everybody go down. Everybody go down. We are dying of cold. We've been here for 3 days. We died of cold. This is unfair. This is unfair. Why point gun as foreigners? Why point gun as guns? Why point gun on us? You have to find a Russian Please go on live on Instagram. We don't have arms. We don't have guns. We are students. We are students. On us. What the fuck is happening? What? We don't run. We don't have arms. We don't have arms. We have nothing. We are students. 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 You don't understand. But you're not black, so you do not talk. Dude, they can't shoot us off. Thank you. Thank you. gbogbo bí nǹkan ṣe ń lọ rèé o àwọn ọmọ nàìjíríà rèé àtàwọn ọmọ orílẹ̀-èdè míì tó jẹ́ pé abẹ́ bọ́ǹkà ṣé ẹ mọ̀ tán pè ní bọ́ǹkà bíi kọ̀ǹténà tí wọ́n ṣe sábẹ́ lẹ̀ẹ́lẹ̀ nínú ilẹ̀ tí wọ́n ṣètò fún irú àsìkò pàjáwìrì báyìí ò ní wọ́n wà yìí o mo bí ọ ṣẹ̀yìn nírú ẹ̀ ń lu yín ṣé ìjọba nàìjíríà ti ṣètò fọ́jọ́ iwájú bí ewu bá ṣẹlẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú. ẹ̀yin èèyàn wa níbi tọ́rọ̀ dé dúró yìí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí mọ́ torí pé ọkàn gbogbo àgbáyé ò balẹ̀ àwọn adarí tó ní làákàyè yíká àgbáyé inú fu àyàfu ni wọ́n wà torí pé wọ́n ti rí pé ogun àgbáyé kẹta ló ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ìmúra àwo làwọn ìṣèjọba tiwa nílẹ̀ adúláwọ̀ ní pàápàá jùlọ àwọn tán pera wọn ládarí wálẹ̀ nàìjíríà ṣán ní múra sílẹ̀ ṣá àwọn nǹkan ìjà ogun tójú òfurufú torí ilẹ̀ torí omi ǹjẹ́ la ní wọn bí. kò ní burú kó má kẹ́nìkan mọ́ ni àwọn orílẹ̀-èdè tí ń ṣe ti Russia rèé o China, Iran, North Korea, Serbia, Venezuela, Algeria, Lebanon, Pakistan, Belarus, Syria. àwọn orílẹ̀-èdè tó wá dúró ti Ukraine wọ̀nyí USA, United Kingdom, France, Germany, Netherlands, Italy, Denmark, Belgium, Norway, Czech Republic, Romania, Croatia, Canada, Turkey, Spain, Poland, Greece àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló dúró ti orílẹ̀-èdè. ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn wa ẹ̀yin náà rí báyìí ọlọ́run ò ní jẹ́ arógun ńlẹ̀ yìí àní rógun ńlẹ̀ yìí àní rógun lórílẹ̀-èdè àgbáyé ogun àgbáyé kẹta ò ní ṣẹlẹ̀ sẹ́ àmín ogun àgbáyé kẹta ò ní ṣẹlẹ̀ sẹ́ àmín torí pé bí ogun àgbáyé kẹta bá fi ṣẹlẹ̀ kò sẹ́ni tó bọ́ nú ẹ o ní gbogbo àgbáyé kìíní lọ́dún 1914 tí ogun àgbáyé kìíní jà tán ṣẹ́mọ tó tẹ̀yìn ẹ̀ yọ àìsàn burúkú ni kódà àìsàn yẹn ó ṣekú pa iye èèyàn tó ju iye tó kú lójú ogun lọ ní gbogbo àgbáyé kejì ńkọ́ ṣẹ́mọ wípé ńgbà tó ogun àgbáyé kejì lọ tán gbogbo àwọn ohun èlò tí wọ́n ń lò gbogbo àwọn nǹkan ìjà burúkú wọ̀nyí tí wọ́n ń lò tó ti darapọ̀ máfẹ́fẹ́ ó ṣe àkóbá fàgọ́ ara àwọn èèyàn tí wọ́n ń bẹ láyé ńgbà náà ǹjẹ́ lẹ́wọ̀n wípé àwọn tó kú lẹ́yìn ogun yìí ó pọ̀ ju àwọn tí ogun pa lọ a jẹ́ pé ogun ń bẹ lẹ́yìn ogun bógun bá tó fi jà ìbẹ̀rẹ̀ ogun là ń rí ẹ̀dá kan kì í mọ tó máa gbẹ̀yìn ogun ìbẹ̀rẹ̀ ogun ló lẹ́ ń rí yìí o níwọ̀n ìgbà tó jẹ́ pé àwọn orílẹ̀-èdè kan wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣe agbátẹrù fún àwọn orílẹ̀-èdè tọ̀tún àwọn orílẹ̀-èdè kan náà tún bẹ̀rẹ̀ sí í ṣe agbátẹrù fún àwọn orílẹ̀-èdè tòsì àwọn western wọ́n dúró ti Ukraine gbágbágbá àwọn orílẹ̀-èdè míì náà bí àwọn orílẹ̀-èdè tó jẹ́ alágbára míì náà wọ́n dúró ti Russia gbágbágbá ẹ ò rí wípé ewu ń bẹ lóko alóńgẹ́ àfi ká kún fàdúrà
àmọ́ ṣá àdúrà nìkan kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ìgbésẹ̀ ní kẹ́ ẹ já gbé lórí àwọn ọmọ wa tó wà ní Ukraine lọ́wọ́lọ́wọ́. Báwo ni wọ́n ṣe fẹ́ padà wálé lálàáfíà? Ẹ̀yin ìjọba wa ẹ má gbàgbọ́dọ̀ dání, ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fìgbánú kan ṣoṣo ṣọ̀já, ẹ jẹ́ ká jókòó pọ̀ ká ronú jinlẹ̀ káwo kí lọ̀nà àbáyọ sí ìṣòro yìí. Báwo làwọn ọmọ ìyá ṣe padà wálé? Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ronú nípa ìgbésẹ̀ tó yẹ ká gbé látòrí ayélujára lórí fóònù wa pẹ̀lú àwọn ọgbẹ́ ìjìnlẹ̀ ọ̀tún ìyẹn ní ká ẹ jẹ́ ká rò. Àdúrà nìkan ò lè ṣe é, mi ò ní pé agbára àdúrà ò tó o, ó wá agbára àdúrà tó ṣe nǹkan, àmọ́ agbára àdúrà nìkan kò ká, nítorí pé Ọlọ́run ti fún alágbára, ó ti fún wa ní ọgbọ́n láti ronú nípa tuntun tá a bá lè ṣe. Ó yá ẹ jẹ́ á gbọ́ nǹkan tí ọ̀jọ̀gbọ́n yìí sọ nípa ọ̀rọ̀ Adégòkè. Ok, kó má dàbí pé mo dá yín lágara jù lórí ọ̀rọ̀ Adégòkè. Ẹ jẹ́ kí n kọ́ fún yín ní díẹ̀ wò ná lórí ọ̀rọ̀ Adégòkè, kẹ́ ẹ sì mọ kí ni tó fà á tí ilé aṣòfin tó fi pe Gbadé tó jẹ́ ẹ̀gbọ́n ẹni tí wọ́n ṣekú pa ní hòtẹ́ẹ̀lì Ramon Adédoyin yìí, ìyẹn Timothy Adégòkè. Tẹ́ ẹ bá gbọ́ díẹ̀ ná nínú lórí ẹ̀, tẹ́ ẹ bá gbọ́ díẹ̀ nípa ẹ̀, àwa padà wá sí orí àlàyé ọ̀rọ̀ nípa ibi tí nǹkan ń lọ pẹ̀lú ìjà àjàkú akátá tí ń lọ lọ́wọ́ ní Ukraine. Ẹ̀yin tèmi àfi ká ṣọ́ra wa gan ni o, torógun tí ń jà wá Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó fẹ́ ju ogun tí ń jà Ukraine lọ, pẹ̀lú bí wọ́n ṣe ń pa ní ṣòwò lójoojúmọ́, pẹ̀lú bí wọ́n ṣe ń pa ní ṣẹ́ṣó, pẹ̀lú bí wọ́n ṣe ń pa ní nítorí ọlà, nítorí àwọn wágbára, pẹ̀lú bí àwọn èèyàn bí wọ́n ṣe ń pọ̀ sí lórílẹ̀‐èdè nítorí owó, nítorí ipò tí wọ́n tó fẹ́ máa lo agbára, wọ́n fẹ́ máa jẹ gàba lórí aláìní, wọ́n fẹ́ máa jẹ gàba lórí mẹ̀kúnnù, wọ́n wá fẹ́ máa fi agbára kágbára gbá aláìlágbára lójú nígbà gbogbo. Ó dáa, ẹ jẹ́ kí n mú yín lọ sínú ìrìn àjò yìí ná, kẹ́ ẹ pàdé ẹnìkan tó jẹ́ pé ó ti fìgbà kan rí jí ọ̀gá ní iléeṣẹ́ àjọ NBC ní Nàìjíríà. Bákan náà ló jẹ́ wípé àgbà ọ̀jẹ̀ ni nídìí ìgbóhùnsáfẹ́fẹ́. Kí ló sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ máa bá wa ká lọ. tó ń fa wàhálà nílùú yìí ni pé àwọn kan wà wọ́n kọjá òfin, àwọn kan wà lábẹ́ òfin. Àwọn tó wà lábẹ́ òfin ni àwọn tó yẹ pé wọ́n máa jí omi ẹran àbí kan jí nǹkan tí ò tó nǹkan kan, wọ́n á jù wọ́n sẹ́wọ̀n. Ṣùgbọ́n àwọn tó ń jí owó ńláńlá billions, ẹ rí i pé wọ́n máa rìn gbòòrò torí wọ́n mọ̀yàn, torí wọ́n jẹ́ èèyàn ńlá. Tá a bá ti jáwọ́ nù yẹn, ìlú ò lè tòrò ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ wo China, tó bá ti mú ẹ báyìí pé o jalè, wọ́n máa lọ pa ni. Tí wọ́n rí i pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn á sún àwọn èèyàn lára. Ilé ẹ̀gan ló tún máa ra ìta, ló máa sanwó fún kìnìún tó fi ń ọta àbọ̀n tó máa fi pa. Díẹ̀ fámìlì ẹ̀ ló máa sanwó yẹn. Òun ló ká àwọn èèyàn kò yẹ pé bóyá toró olówó oní nǹkan kan ó wá kọjá òfin rárá. Ìyẹn ń ṣẹlẹ̀ ń bì báyìí náà, cult wọ́n jà lé ni o, wọ́n pààyàn lọ́la o, wọ́n fẹ́ fi yàn ṣòwò. Àìrí wọn àìjẹ́kọ́ wọn ò fi wọ́n jófin ló ń fa gbogbo wàhálà yìí. Tó bá fi wọ́n jófin ni olúkàlùkù á ká ọmọ ẹ̀ máa ṣọ. Ẹ wò yìí tẹ́ ẹ sọ yẹn, kí ló fà á? Ẹ mọ̀ pé wọ́n kọ́kọ́ sọ pé Ilé Ifẹ̀ ló ṣẹlẹ̀, wọ́n gbé lọ sí Abuja náà ti sọ pé kò lẹ́jọ́ jẹ́. Ẹ wo ti ọmọ Mọ́wùnmí yẹn tó ṣẹlẹ̀ ní Èkó, ọ̀rọ̀mọ̀nì tó ṣẹlẹ̀, Sylvester ọ̀rọ̀mọ̀nì, kí náà sọ náà? Wọ́n ní kò lẹ́jọ́ jẹ́, àwọn ọmọ iléèwé yẹn ò lẹ́jọ́ jẹ́. Tá a bá ṣe wà lẹ́nu wọn lẹ́jọ́ jẹ́, wọn lẹ́jọ́ jẹ́, gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ á máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ sí fi wọ́n jófin, á dínkù díẹ̀. Nǹkan tí mo rí sí nìyẹn. Torí èèyàn kan lè déédéé lọ pààyàn ká dẹ̀ rí evidence pé òun ló pa, pé bẹ́ẹ̀ náà gbin náà sí. Ẹni tó ní kò òun mọ̀ pé ó wà lọ́yẹ́ bẹ̀ yẹn, òun wà ní hòtẹ́ẹ̀lì yẹn, òun náà á pàpà rí pé òun náà sanwó fún àbá. Ó kù díẹ̀ káàtó. Òbí wọ́n fẹ́ bẹ̀ ọ́, ṣé mọ̀ pé wọ́n ti bu àwọn kan mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà ń lu yìí. Tí wọ́n bá ti wo ẹbí yẹn, wọ́n á bẹ̀ wọ́n á fún wọn lówó pé gbà ẹni tó kù. Wọ́n máa ń bẹ̀ fún wọn ní ìwọ náà mọ̀ pé nǹkan tó ti bàjẹ́, ẹni tó kù ti kú, nǹkan tó lọ ti lọ. Ẹ sì jẹ́ ká gbà fún Ọlọ́run,
ká tún ẹbí ṣe, ká wá nǹkan kan fún yín. Ṣùgbọ́n tá a bá yìí ń ṣe yẹn, a ṣe ń fi ọlá gbá àwọn èèyàn lójú nìyẹn o. À ń fa àwọn ká fi wọ́n jófin o. Tá a bá ṣòótọ́ ó léwu lọ́pọ̀lọpọ̀, ó léwu lọ́pọ̀lọpọ̀. Kán lọ sílé ẹjọ́, kílé ẹjọ́ dájọ́ bó ṣe yẹ kán dájọ́. Àwọn èèyàn á mọ̀ pé tí n bá ṣe léyìí nǹkan tó máa ṣe fún mi nìyẹn. Ìgbọ́n ńgbà tó ṣẹlẹ̀ sí A tí ẹ fi jófin, tó wá ṣẹlẹ̀ sí B tí ẹ fi jófin. a máa retí lórí ọ̀rọ̀ Adédoyin. Nǹkan táwọn máa retí, wọ́n sì ń sọ pé wọ́n tún ṣe investigation lọ́wọ́ ni, pé investigation tí wọ́n ò tó. Ṣùgbọ́n ẹni investigation ṣùgbọ́n wọ́n ṣe ń continue lọ. Ẹ ká máa wo ibi tó máa forí tì sí. Ṣùgbọ́n nǹkan tèmi kàn mọ̀ ni pé àwọn èèyàn kò tí ì tán síbẹ̀ bí tá a rí sí. Torí báyìí pé ìlú míì ni, báyìí pé ìlú Amẹ́ríkà ni, wọ́n máa gbé jury jáde. Jury yẹn ni pé wọ́n á mú oríṣiríṣi àwọn èèyàn. Wọ́n á mú lawyer, wọ́n á mú journalist, àwọn oníròyìn, wọ́n lè mú adájọ́ kan ṣo. Wọ́n á ṣàmú wọn tó yẹ pé oríṣiríṣi àwọn tó yẹ pé wọ́n dẹ̀ ní jẹ́ kán wo tẹlifíṣàn, wọn ní jẹ́ kán gbọ́ rédíò. Wọ́n á ní kán dá ẹjọ́ yẹn. Ibi tí wọ́n bá dá sí níjọba máa mú. Tí wọ́n bá dá sí pé ó jẹ̀bi ni o. Torí wọn nínú òfin ìlú wọn ló wà pé jury, tí jury bá wà ti constitute jury, tí jury ibi tí wọ́n bá dá sí ní wọ́n máa dá. Tí wọ́n bá dá ní ti law tí òfin ò bá mú, wọ́n á gbé lọ sí civil. Ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ l'Amẹ́ríkà rí sí player kan gbé sí ìgbà tí jury ò mú, ti civil ò mú, gbogbo everything tó ní pátápátá láyé ẹ̀ náà gbà. Wọ́n sọ dẹ̀dùn arinlẹ̀ ni. Àwọn ìlú tó lófin tó dẹ̀ ń tẹ̀ lófin nìyẹn. Àwa náà lè bẹ̀rẹ̀ sí lófin, alófin ká máa tẹ̀ lófin wa. Ẹ káàbọ̀ padà, ọ̀rọ̀ lẹ́tí gbọ́hùn lórí ọ̀rọ̀ Adégòkè. Àmọ́ ṣá mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan, àwọn àlàyé ọ̀rọ̀ kan ṣì ń bọ̀. Àwọn àlàyé ọ̀rọ̀ kan ń bọ̀ tẹ́ ẹ̀ tí ẹ gbọ́dọ̀ miss. Torí ẹ̀ ń kọ́ ẹni tó bá ń wo ètò yìí látọwọ́ bẹ̀rẹ̀, ó ṣe pàtàkì kó wò dáàrin. Ẹni tó bá ń wò ó títí dọwọ́ àárín, má gbé sáré o, farabalẹ̀ wò ó tán títí dé òpin dìmú tí ó ṣe ọ́ láǹfààní. Farabalẹ̀ wò ó títí dé òpin ni o, wò ó títí láti fi rí nǹkan dìmú fún ìgbéga àwùjọ wa. Ṣé mọ̀ pé ìkànnì Yorùbá Gidi lẹ̀ ń láǹfààní àti máa wò, níbi tó já wípé gbogbo ohun tá à ń ṣe ó ní láti mú àyípadà ọ̀tun, àyípadà ere bá àwùjọ Yorùbá, bá orílẹ̀-èdè àgbáyé lápapọ̀, kí àgbáyé lè dùn ún gbé fún gbogbo wa. Ẹ̀yin náà ẹ wò ó ní ìsìn, ọ̀pọ̀ àwọn ọmọ wa wọ́n ń sá kúrò lórílẹ̀-èdè wa lọ sáwọn orílẹ̀-èdè míì káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ń bẹ ní Amẹ́ríkà, ọ̀pọ̀ ń bẹ ní UK, ọ̀pọ̀ ń bẹ láwọn orílẹ̀-èdè ilẹ̀ Europe káàkiri, wọ́n ń bẹ ní Asia. Torí kíni? Torí pé ilé bàbá ọmọ òdùn gbé fún wọn mọ́ ni. Torí ẹ̀ ń kọ́ ẹjẹ́ amójútọ̀rọ̀ ilé wa dáadáa o, ẹjẹ́ agbègbèsẹ̀ tó bá yẹ o. Torí pé ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù báyìí, kò wá bọmọ lẹ́rù ṣe ní ń sá fún nira. Ó yá ẹjẹ́ àwò fídíò. Ọ̀gbẹ́ni Ẹdí Àìná lórúkọ mi. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní àgbáyé bá ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, ìjà tó wà láàrin Ukraine àti Russia, àwọn èèyàn nǹkan tó ń lọ lọ́kàn gbogbo ayé ni pé ṣé ogun àgbáyé kẹta máa ṣẹlẹ̀? Torí a ti rí pé ogun àgbáyé kìíní, ogun àgbáyé kejì tá a jà, ó mú ẹ̀mí àwọn èèyàn lọ lọ́pọ̀lọpọ̀, millions ni. Ó tún bà oríṣiríṣi nǹkan jẹ́, ó bà omi jẹ́, ó bà ìlú jẹ́. Èyí tó ti wá burú jù ni pé wọ́n tún fẹ́ afẹ́fẹ́ gas tó yẹ pé ó tún pa àwọn èèyàn lọ rẹpẹtẹ. A tún wá ń wò pé ṣe àkọ́gbọ́n ní kínní, àkọ́gbọ́n ní kejì, a tún dáwọ́lé ìkẹta. Àwọn kan lérò pé ìkẹta ò lè ṣẹlẹ̀ torí àwọn ìlú bíi Amẹ́ríkà, Britain, France, Germany, China, wọ́n ní Russia, wọ́n ní ohun kan ìjà lọ́wọ́ tó yẹ pé ó ṣe fún mi kí ṣe tèmi kémi náà ṣe fún ẹ. Mo ní afẹ́fẹ́ gáàsì tó yẹ pé tí n bá gbé sáré sílé á pa àwọn èèyàn tiẹ̀. Ìwọ náà dẹ̀ ní lọ́wọ́ tó yẹ pé tí ìwọ náà bá gbé sílé á pa àwọn èèyàn tèmi. Ìyẹn náà ń pè ní, téyìn lẹ́yìnbó ń pè ní mutually assured destruction. Ìyẹn ló ní ò jẹ́ kí a ti rí ogun àgbáyé kẹta. Ṣùgbọ́n bá ṣe ń bá lọ yìí, ẹ̀rù ń bà mí lọ́pọ̀lọpọ̀ torí Putin tó jẹ́ olórí Russia ó ti ń sọ pé kán gbé afẹ́fẹ́ burúkú, kán gbọ́wọ́ lé lọ́wọ́, kán gbé dání báyìí. Ṣùgbọ́n àwọn tó kù náà, NATO àtàwọn ìlú tó tún wà láàrin ẹ̀, àwọn bíi
America, àwọn bíi Germany, àwọn bíi France, Britain, gbogbo wọn náà fi ń yé pé ẹ̀ ká má gbàgbé àwọn bíi Pakistan, àwọn bíi Israel, àwọn bíi India, tábàwọ̀ gbogbo wọn pọ̀ jẹ́ 9 tó ń ní nǹkan burúkú yẹn lọ́wọ́. Àwọn yẹn tó ń pọ̀jù wá ń sọ pé àmọ́ gbàgbé pé àwa náà ní lọ́wọ́ o. Ó dẹ̀ ti ń di wàhálà bọ̀ nìyẹn. Bàbá tún rán wa létí Chernobyl ńgbà tí Russia wọ́n ní ìlú kan tó ń pè ní Chernobyl ńgbà tí afẹ́fẹ́ burúkú nínú nuclear kìíní wọn tó jáde síta ẹ wo gbogbo àwọn èèyàn tó pa èyí tó rọ lọ́wọ́ tó rọ lẹ́sẹ̀ tó jẹ́ pé brain ẹ̀ wọ́n bí ọmọ yẹn wọ́n má lọ́wọ́ kán má lórí ni. Àwa ń wò pé bèbè ẹ̀ la tún ń tọ̀ yìí tí erin méjì bá dẹ̀ ń jà koríko ló ń sọ́fà ló ń ṣe nǹkan burúkú fún. Báwo ló ṣe wá kan àwọn èèyàn wa? Àwọn kan wọ́n nígbàgbọ́ pé ìlú tán ti ń jà hàn ìlú méjì pé Russia ó jìnnà sí Nàìjíríà pé kí ló kàn wá pẹ̀lú ẹ̀. Ṣùgbọ́n tá a bá wò lọ wò bọ̀ ó kàn wá ó tún gbé wá ṣubú. Nbó là ń sọ yẹn pé àwọn ọmọ ìlú Nàìjíríà bíi 4,000 náà rí bí tó yẹ pé wọ́n há mọ́bẹ̀ yẹn. Nàìjíríà ló tún ń bẹ̀ fún wọn. Wọn ò lè gba Poland, wọn ò lè gba Lithuania, wọn ò lè gba àwọn ibi tó yẹ pé wọ́n lè gbà wọ́n sílẹ̀. Wọ́n láti máa wọ́n dá wọn padà ní. Èyí tó fi kàn wá nìyẹn. Tá a bá tún wá wò lójú kejì à ń ta epo náà ló dà pé alọ́wọ́ àgbà sọ́wọ́ tí ó ń jẹ́ pé òun ló mú wọlé fún wa. Tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó máa kàn àwọn ọmọ Nàìjíríà. Kíkan yẹn náà ó lè jẹ́ dáadáa ó lè jẹ́ burúkú torí mo rántí ńgbà tí wọ́n ja ogun Gulf War ìgbà yẹn ní Nàìjíríà ọ̀gbẹ́ni IBB Ibrahim Babangida olórí wa ńgbà yẹn tí Nàìjíríà tá a fi ní $12 billion tá a mọ bí wọ́n ṣe ṣe owó yẹn. Owó lè wọlé ṣùgbọ́n á pa àwọn èèyàn lára. Ó tó bá ti kan bí nǹkan tá a fi ń ra tá a fi ń dáná tá a fi ń gbé mọ́tò wa rìn tá a fi ń dáná tá a fi ń ṣe oúnjẹ tá a fi ń ṣe gbogbo ẹ̀ á kàn yẹn á kàn omi gbogbo orú nǹkan ló ti kàn. Even bá a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹ̀ ló ti gbówó lórí. Ìdí ẹ̀ tó lè fi kàn wá nìyẹn. Ṣùgbọ́n tá a bá wá wò ó pé ogun àgbáyé kẹta ṣé ó lè ṣẹlẹ̀? Ó lè ṣẹlẹ̀ o. Torí tá a bá wò lọ wò bọ̀ tí àwọn méjèèjì tán bá bẹ̀rẹ̀ ìjà yẹn nísìn àwọn NATO àti Amẹ́ríkà tó ń sọ pé ní jà o. Ṣùgbọ́n bàbá wò lọ wò bọ̀ sí wọ́n ti ń fi nǹkan burúkú nǹkan ìjà burúkú wọ́n ti fi ránṣẹ́ sí Ukraine wọ́n ti ń dájọ́. Germany tó yẹ pé lẹ́yìn tí wọ́n ja ogun tán wọ́n sọ pé ogun Second World War ńgbà tán jà tán wọ́n ní àwọn ò tún jẹ́ báyọ̀ lọ́wọ́ nú ẹ̀ mọ́. Even kéèyàn fún yàn ní nǹkan tó fi máa jà àwọn ò ní ṣe. Wọ́n ti jáwọ́ kó nú ẹ̀ o. Òfin tán làwọn ò ní ṣe yẹn wọ́n ti dá padà ńsìn. Wọ́n ti fi nǹkan ọjà ránṣẹ́ sí Ukraine. Ó dẹ̀ ń bọ̀ nìyẹn. Kò dá ń ṣe nǹkan ọjà lásán náà ń fi ránṣẹ́ o. Wọ́n ń fa àwọn èèyàn ránṣẹ́ síbẹ̀. Gbogbo àwọn èèyàn tó lè fi ránṣẹ́ síbẹ̀ nígbà tó bá yá wọn làwọn ò ní lọ́wọ́ ń bẹ̀. Ṣùgbọ́n wọ́n wòó pé ọ̀gbẹ́ni Putin yẹn bó ṣe ń ba lọ yìí ẹni méjì ń jà ni o. Àwọn ò ní gbà kó dà wọ́n kó là wọ́n. Àwọn náà ti sọ pé yes ó ti wá dójú ẹ̀ ń sìn ẹ̀ ni a máa jà ni. Ìdí ẹ̀ tó lè fi di ogun àgbáyé ọjọ́ kẹta rẹ̀. Ṣùgbọ́n tá a bá wò lọ wò bọ̀ Putin náà ó láwọn tó dúró tì gbágbágbá o. Tá a bá wo China ó dúró tì, Iran ó dúró tì, Saudi Arabia ó dúró tì. Torí Saudi Arabia àti Russia wọ́n jọ wà ní OPEC ni wọ́n ò dẹ̀ lè dára wọn. Tá a bá dẹ̀ wo àwọn ìlú kéréje kan náà wọ́n dúró tì Putin. Ó ti wá di World War kẹta nìyẹn. Ẹ mọ̀ pé wọ́n ti ní Cold War wọ́n ti ní Cold War tó yẹ pé America àtàwọn Europe NATO Warsaw Pact countries àwọn yẹn náà wà ńbẹ̀. But kò tí ẹ̀ wá ń ṣe Warsaw Pact countries ló wá fẹ́ dúró tì Putin sìn. Àwọn tó lágbára níbi China wọ́n dúró tì, Iran wọ́n dúró tì, Saudi Arabia wọ́n dúró tì àtàwọn oríṣiríṣi ìlú. Tàwa dẹ̀ wo ti Ukraine náà oríṣiríṣi Czechoslovakia ni o dárúkọ ẹ̀ Germany gbogbo wọn náà dúró tì Britain America France gbogbo wọn náà dúró tì. Wọ́n ti pín sọ́nà méjì nìyẹn. Tí wọ́n bá dẹ̀ bẹ̀rẹ̀ sí lo nǹkan burúkú yìí Ọlọ́run ló mọ̀ ìbẹ̀rẹ̀ ìjà la máa ń gbọ́ kì í rí òpin ẹ̀. Ó ní mo ṣe rò pé ogun àgbáyé kẹta ó lè ṣẹlẹ̀.
níbi tọ́rọ̀ wá dé dúró ń sìn àwọn kan ń nàka àlébù sí western yẹn America àwọn kan ní Europe náà lọ́wọ́ ń bẹ̀ wọ́n sọ pé nǹkan tí Putin ṣe pé kì í tiẹ̀ ṣe nǹkan tó burú púpọ̀ nítorí pé àwọn náà fà á pé àwọn náà ò ṣe ti kó nǹkan ìjà wọn kúrò ní bèbè ààlà Russia torí pé Russia ń pariwo wípé wọ́n ń súnmọ́ òun ju bó ṣe yẹ lọ àti wípé gan àwọn ìjàmbá tí Amẹ́ríkà ti ṣe látẹ̀yìnwá gan bó kà sí àrà wípé kí wá ló dé kí wọ́n má dá Putin lẹ́bi fún nǹkan tí ó ń ṣe ní Russia bó ṣe ń kọlu Ukraine lọ́wọ́ yìí ẹ gbọ́. àwọn nǹkan kan wà tá à ń pè ní geopolitics pé bá a ṣe àdúgbò tí mo wà má wàá dẹ́rù bà mí ń bẹ̀ wọ́n ní igi gangan má gún mi lójú òkèèrè la ti ń lọ ó ní nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ bá rántí 1962 Cuban Missile Crisis ńgbà tí Amẹ́ríkà tó gbé missiles nǹkan ọjà ogun ó fún Italy ó gbé lọ síbẹ̀ ó fún Turkey ó gbé lọ síbẹ̀ Russia ń sọ pé àwọn ibi yìí súnmọ́ wa kí ló dé ńgbà yẹn wọ́n dẹ̀ ń wá ọ̀rẹ́ káàkiri ni àmẹ́bẹ̀ Russia náà ó bá gbé nǹkan ọjà ó gbé lọ sí Cuba ẹ̀yìnkùlé Amẹ́ríkà ló wà ẹ̀yìnkùlé bá ju òkò láti Amẹ́ríkà á wọ Cuba ní JF Kennedy bá ní láyéláyé ó gbọ́dọ̀ wá gbé kúrò níbí torí igi gangan má gùn mí lójú àtòkèrè náà ti rí pé mi ò ní gbà ṣùgbọ́n Ọlọ́run bá wa ṣe ń gbà yẹn ẹni tó jẹ́ Robert Kennedy tó jẹ́ àbúrò JF Kennedy òun ló fún ẹ̀gbọ́n ẹ̀ nímọ̀ràn pé má yẹ ká fi kíní yìí ṣe ogun torí tá a bá bẹ̀rẹ̀ ogun sìn ìlú wa ẹgbẹ́ ìlú wa náà ti máa jà kò dẹ̀ sí kó má kàn wá má yẹ ká fi ṣe jà yẹ ká ṣe ní ìtùbí ìnùbí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́tẹ̀ yìí ó dàbí pé ọ̀gbẹ́ni Putin yẹn náà alágídí ni o tẹ́ bá wo ìhùwàsí ẹ̀ láti lẹ̀ wá ọ̀gbẹ́ni yẹn burú díẹ̀ ó burú ju àwọn Gorbachev Khrushchev gbogbo àwọn tó ti ṣe olórí ìlú yẹn lọ torí òun ó di ìlú Russia yẹn mú kákákáká ní nǹkan tó bá fẹ́ ló ń ṣe ẹni tó bá sọ pé kó má ṣe tiẹ̀ ìmí ìwọ̀n poison ẹ̀ ẹ wo ti tó ṣẹlẹ̀ tán ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ pé journalist kan wọ́n poison ẹ̀ ni then àwọn opposition làwọn tó yẹ pé ó bá ti dojú kọ nǹkan tó bá fẹ́ ṣe tó bá fẹ́ kó ṣe ọ̀ràn ló kò kàn ẹ rántí pé ìgbà kan ló lọ ṣe nígbà tó ṣe president tán ó lóun fẹ́ ṣe prime minister ó dẹ̀ tún wá padà síbẹ̀ gẹ́gẹ́ bí president situation ibi tó wà ń sìn ó sì máa ṣe president títí di 2036 ẹnìkan nìyẹn o òfin tó ṣe lọ́dọ̀ wọn nìyẹn 2036 ló máa tó kó ń bẹ̀ ó mú bẹ̀ yẹn kákáká ni òun ò lẹ́ ọwọ́ dìbẹ̀ yẹn mú kákáká ni kò sẹ́ni tó ń wò ó lójú ó tàwọn tó jẹ́ ológun ẹ̀ wọn kì í wò ó lójú ẹni tó dẹ̀ múlégbè ìlú tó múlégbè Belarus ni ẹni tó jó lórí ibẹ̀ yẹn náà ìyẹn náà ò sàn wọ́n jọ ìyẹn náà ti wà ń bẹ̀ pẹ́pẹ́ lára àwọn tó máa ń jókòó sídìí agbára ni tó ní kó ń bẹ̀ wọ́n máa pàṣẹ wá torí ẹ̀ kò rẹ́ni tó lè bá sọ̀rọ̀ ìdí ẹ̀ tí mo fi ń rò nìyẹn pé bọ́n ṣe ń ba lọ yìí ó dàbí pé wọ́n á kojú ara wọn ṣùgbọ́n ibi tí ó yẹ kí Russia Putin kó ṣọ́ra ní pé gbogbo Kuwait Ukraine tá à ń sọ yìí Ukraine Belarus gbogbo àwọn ìlú tó jẹ́ pé wọ́n surround ẹ̀ yẹn Donetsk Luhansk gbogbo àwọn ìlú yẹn east náà wà lẹ́gbẹ̀ẹ́ Russia náà wà ìlú ẹ̀ náà ti ń lọ jà nǹkan tó mú àbúrò JF Kennedy tó sọ fún pé má yẹ ká jà ń bì jẹ́ kára wọ́gbọ́n kan gbé mísà wọn kúrò nìyẹn òun ò gbọ́n nítorí tó bá wá yánsìn ìlú ẹ̀ náà ti máa jà á dẹ̀ ba ibẹ̀ àti gbogbo àgbègbè yẹn jẹ́ ló ṣe ń sọ̀rọ̀ nuclear weapons sìn òun náà ti rí pé ìlú náà máa fi jà torí wọ́n ń gbé ogun bọ̀ láti NATO láti gbogbo àwọn ìlú yẹn wá bá ní east ní Russia àti gbogbo àwọn Belarus àti gbogbo àwọn tó súnmọ́ so ibi tí mo fi ń wò nìyẹn pé ìjà yẹn á ṣẹlẹ̀ tán bá ṣọ́ra ṣùgbọ́n jẹ́ ká wò ibi tí ó lè má tún jẹ́ kó ṣẹlẹ̀ ní pé àwọn aráàlú Russia kò ṣe gbogbo wọn náà fara mọ́ àwọn èèyàn ń demonstrate lójoojúmọ́ toró ń kàn wọ́n tẹ́ bá wò lọ wò bọ̀ ń sìn wọ́n ti sọ pé wọ́n ti fún wọn mọ́ economic sanctions tán fún ó lágbára jù nǹkan kan wà tán ń pè ní SWIFT Society for World International Financial Telecommunications bọ́n ṣe lè send owó láti ìlú kan tó save nìyẹn Russia dẹ̀ wà lára wọn gbogbo àwọn ìlú tó ń support ẹ̀ so àwọn èèyàn tó wọn bá lè transfer business economy Russia ń bàjẹ́ lọ nìyẹn
ó lè yẹn le gan ọmọ wọn tán bá wọn dẹ̀ ti mú kákáká so ibi tí wàhálà yẹn gbé wà ní ó gbọ́dọ̀ ṣọ́ra bóyá táwọn aráàlú bá gbógun àbáwọn sójà ẹ̀ nìkan ni ó lè ṣe kó padà sẹ́yìn wọ́n dẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ó wá lọ rán ẹni tí ó jẹ́ pé ọmọ kékeré ni pé kàn tiẹ̀ kí ló fẹ́ bẹ́ẹ̀ Ukraine tí lóun fẹ́ sọ̀rọ̀ Zelensky ọ̀gá president wọn ó wá lọ rán ẹni tó dàbí pé Putin ò tí ì rẹ́dì fún kìíní ṣùgbọ́n bó ṣe ń ba lọ yìí kò mọ̀ pé àwọn èèyàn Ukraine wọ́n lè dúró ti ìlú wọn bẹ́ẹ̀ yẹn even olórí wọn president wọn Zelensky ó ní kán kó pa àwọn síbí ó wá fún wọn ní inú tọ́fin ìjà yẹn ń lọ bọ́n ṣe bí Russia ṣe ń pa wọn làwọn náà ń pa Russia. ẹ̀kọ́ wo ló yẹ kí Nàìjíríà rí kọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. ẹ̀kọ́ tó yẹ kí Nàìjíríà rí kọ́ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni pé tá a bá wò lọ wò bọ̀ àwọn aráàlú èèyàn ó yẹ ká máa tọ́jú wọn. mo wo BBC News obìnrin kan sọ ó ní ẹ̀gbọ́n wọn ó ń ṣiṣẹ́ ní Britain ni ó dẹ̀ gbé ó lóun ò ṣiṣẹ́ mọ́ òun lọ jà fún lóun ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà sọ pé àwọn fẹ́ jà fún lóun yẹn fún Ukraine tó ń kó ń lu wọn tó ń lọ síbẹ̀ àwọn tó ń jà lọ́wọ́ gan tó ń tẹ̀ ń jẹ́ sójà tó ń ṣe sójà ni wọ́n ń lé Russia padà ṣé tí irú ẹ̀ Ọlọ́run má jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ ṣáwọn èèyàn wa tó ń sá lójoojúmọ́ tó ń sá lọ sí Canada sá lọ síbó náà máa sọ pé ó jẹ́ káwọn olórí wa kàn ṣe dáadáa fún ìlú kò sí iná kò sómi kò sí epo tá à ń ra 160 to 165 ibòmíì 200 náà ń ta lábẹ́kúta 285 náà ń ta ńbàdàn ó lọ káàkiri bẹ́ẹ̀ ni ẹ bá rí báwọn èèyàn ṣe gbé kínní ẹ̀kọ́ tó yẹ kí Nàìjíríà kọ́ nìyẹn ká dùnú inú àwọn èèyàn dùn nílùú tó yẹ pé tí gbogbo ẹ bá délẹ̀ wọ́n á gbárùkù ti ìjọba ẹ̀kọ́ kìíní tó yẹ ká kọ́ nìyẹn ẹ̀kọ́ kejì ní tàwọn olórí wa kọ́ mọ bí wọ́n ṣe ń ṣèlú kọ́ mọ pé bí wàhálà báyìí bá ṣẹlẹ̀ ẹ wo South Africa ó ti kó àwọn èèyàn ẹ̀ kó níbi kí ogun yẹn tó bẹ̀rẹ̀ 2 weeks kí ọ̀sẹ̀ méjì kí ogun yẹn tó kó ogun yẹn tó bẹ̀rẹ̀ ní South Africa ti kó àwọn èèyàn ẹ̀ kó ní India gbogbo àwọn countries yẹn ká má ṣe wá sọ àwọn countries of Europe wọ́n ti káwọn èèyàn kó wọ́n ti warn wọn pé ẹ kú òun bẹ́ẹ̀ ṣùgbọ́n àwa ó àjẹ́ kó pẹ́pẹ́pẹ́pẹ́ tó wá di pé àṣẹ ló ń bẹ Poland àṣẹ ló ń bẹ àwọn ìlú kọ̀ọ̀kan ní Georgia nǹkan ká jẹ́ kán kọjá ká jẹ́ pé ó kò dáa ìyẹn ló jẹ́ ẹ̀kọ́ fún àwọn olórí wa pé nǹkan báyìí a gbọ́dọ̀ tọ́jú àwọn èèyàn wa tó bá ti ń ṣẹlẹ̀ ká máa wà proactive ká máa gbégbèsè yẹn ká tètè gbégbèsè kò ṣe pé nígbà tó bá ṣẹlẹ̀ tán la máa ṣe wọn máa ṣe fire brigade pé bá ṣe máa gbé wọn kó ó wà mọ́ costly wà more expensive ju ká wà proactive lọ. ẹ bá wa fẹnu bà ọ̀rọ̀ àwọn ogun tí ń jà wá lọ́wọ́ Nàìjíríà ṣógun tàwọn agbésùmọ̀mí ni àbí tàwọn tí ń pààyàn ṣòwò wọ̀nyí. ẹ rí ìyẹn tiẹ̀ tí wàá dojú ẹ̀ gbogbo àwọn ọmọ wa ojoojúmọ́ ni ó máa fẹ́ dé ojú kan tí ìjọba máa ṣòfin pé àwọn Nigerians wọn gbọ́dọ̀ sá lọ mọ́ torí gbogbo àwọn doctors wa náà ti sá lọ tán gbogbo àwọn ọmọ wa pátápátá gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn ni ò jẹ́ kò sẹ́ni tí ọkàn ẹ̀ balẹ̀ mọ́ ta ni wọn kì í jí gbé ń sìn bí commissioner bá dúró wọn á gbé bí governor gan bá dúró wọn á gbé wọn ń gbógun ti governor àwọn bandits àwọn tó ń kidnap àwọn tó ń ṣe gbogbo ẹ̀ tí ìlú bá tòrò kàn ní ṣe gbogbo eléyìí àìríṣẹ́ náà pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ o wọn lámẹ́rù arókùn amókùn ẹrù ẹwọ́ wọn ní ìsàlẹ̀ lẹ́ ń wọ ẹ̀wò òkè tí ò bá ti síṣẹ́ aláwọn ọmọ wa ń ṣe yáwóyáwó kò síṣẹ́ náà wọn ní kò síṣẹ́ náà ní àfọwọ́n ọmọ tó bá kọ́ dáadáa láti ilé wa ló máa mọ̀ pé bó jẹ́ kó máa lọ gbé bíríkì àìríṣẹ́ ò ní kó máa lọ lu àwọn èèyàn jìbìtì àìríṣẹ́ ò ní kó máa lọ jí àwọn èèyàn gbé ṣùgbọ́n ìjọba náà kọ sínú constitution wa chapter 2 pé n tó jẹ́ iṣẹ́ bàbàrà fún ìjọba ni ká tọ́jú àwọn èèyàn ká tọ́jú ẹ̀mí wọn ká jẹ́ ká mú lókùnkúndùn yìí pé wọn gbọ́dọ̀ kú àìròtẹ́lẹ̀ wọn gbọ́dọ̀ jí wọn gbé wọn gbọ́dọ̀ máa lo oúnjẹ tán máa jẹ wọn gbọ́dọ̀ ìyẹn ni kíjọba mójútó gbogbo nǹkan tá à ń rí Nàìjíríà yìí ó lè lọ́nlẹ̀ òde ọlọ́pàá àdúgbò a sì ń tanra wa jẹ́ ni o yes community policing state police ọlọ́pàá ó di dandan torí ẹ bá lọ gbéyàn wá láti Jonkun tẹgbẹ́ wá sí Ìkìjà lábẹ́kúta kó mọ bolómọ̀ Ìkìjà bolómọ̀ nílà tó fẹ́ lọ ṣùgbọ́n tó bá pọ̀ mọ̀ láwọn lẹ́gbà kó jẹ́ community policing ó mọ gbogbo àdúgbò yẹn ó mọ gbogbo àdúgbò yẹn ó mọ gbogbo àgbègbè yẹn ó mọ ibi tó lè sí tán bá jalè níbi kan ó mọ ẹni tó lè ṣe
gbogbo banditry tá à ń sọ yìí náà àwọn èèyàn ká gba àwọn èèyàn síṣẹ́ àwọn ìlú kan wà ń pè wọ́n ní rangers gbogbo forest aṣọ pé àwọn arábí yìí ń sá sí i wọ́n ń gbà wọ́n síbẹ̀ ni wọ́n á gbà wọ́n wá fún wọn lówó lẹ́yìn tí wọ́n ja ogun tán second world war tán ẹgbẹ́ ogun àgbáyé kejì Germany ó ní nígbà tí ó rí i pé àwọn ọ̀dọ́ ni wọn ò ríṣẹ́ yìí ó ní òkè kán máa wú ilẹ̀ kán máa di padà wọ́n dẹ̀ ń fún wọn lówó ní ìlú yẹn máa ṣá máa wúlẹ̀ máa dig wọ́n dẹ̀ ń fún wọn lówó wọ́n wáṣẹ́ fún wọn kó tó di pé ọkàn wọn balẹ̀ wọ́n dáṣẹ́ sílẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ kí ló dé táwa ẹ̀ ò lè ṣe bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn owó tó yẹ ká máa fi dáṣẹ́ ilẹ̀ ká máa fi tọ́jú àwọn èèyàn ó ṣe ní láàánú pé àwọn IOCs àwọn ilé epo ńláńlá Shell àwọn Shell kí ló kọ Exxon Mobil Total gbogbo wọn ti fẹ́ lọ tán wọ́n ti lọ tán ni orí omi nìkan ṣe náà kù kí ló dé fàtán fi ń lọ wọ́n ṣe ni wọ́n bẹ́ ọ̀pá epo wọn wọ́n á wò pé àwọn ìlú wà tí wọ́n bẹ́ ọ̀pá epo wa kákú lọ síbẹ̀ tí a fi ń lùzò owó ń bí àwọn abẹ́ ọ̀pá epo á ba omi jẹ́ á ba oúnjẹ wọn jẹ́ á ba ìlú wọn jẹ́ àwa náà látún máa sanwó bàbá sanwó ẹ̀ gbé wa lọ sí international court mú kó bẹ́tà ká kú ká lọ sí ibi tí iná wà omi wà gbogbo ẹ̀ wà kò yẹ pé wọ́n ń bá wọn jà kí wọ́n máa fi ba ọ̀pá wọn jẹ́ tó lè wá pé àwa náà tó máa náwó yẹn gbogbo yẹn ló yẹ kí ìjọba mú wọn kó jẹ́ bí ẹ̀kọ́ fún wa. mo kí yín o ẹ káàbọ̀ padà ìkànnì Yorùbá Gidi tẹlifíṣàn náà lẹ ṣe ń wò látòrí YouTube ẹ gbìyànjú láti bá wa subscribe sí ìkànnì wa yìí tí wò báyìí tí subscribe tẹ́lẹ̀ ẹ láìkì fídíò yìí bẹ́ẹ̀ bá láìkì fídíò yìí ẹ drop comment yín síbẹ̀ pàápàá ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ọ̀pọ̀ àwọn fídíò ló wù mí láti fi hàn yín lásìkò yìí ṣùgbọ́n nítorí àsìkò wa tí kò lè tó wa láti fi gbé gbogbo fídíò yẹn jáde ìdí nìyẹn tí wọ́n fi dá ilé ìdúná sí bí nínú ìmíì tí ń bọ̀ apá kejì tẹ́tí láǹfààní àti wo báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀ ní ilé ẹjọ́ lónìí lórí ọ̀rọ̀ Ramon Adédoyin tí ń jẹ́jọ́ lọ́wọ́ lórí ọ̀rọ̀ ikú Timothy Adégòkè tí wọ́n pa sí òtẹ́ẹ̀lì rẹ̀ ìyẹn Hilton Hotel èyí tí ń bẹ nílùú Ilé Ifẹ̀ àfi dandan lá káfetí yín tó ká sì fojú yín tó gbogbo bí nǹkan bá ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ìgbẹ́jọ́ tòní tí yóò wáyé amóbí iṣẹ́ la ṣe tètè fìdájí bẹ̀rẹ̀ ẹ rí i wípé a fi ọ̀rọ̀ ṣeré nítorí kíni nítorí ìdájọ́ òdodo là ń béèrè a sì lè kàn dákẹ́ káwá rí ìdájọ́ òdodo yẹn gbà ọ̀nà láti rí ìdájọ́ òdodo gbà ni pé ká ṣàmúlò ohun tá a ní kíni tá a ní aláǹfààní ìròyìn aláǹfààní social media ìyẹn náà láti lè lò ẹ̀rọ ayélujára yìí náà la lè lò láti fi jẹ́ iṣẹ́ tó yẹ ní jíjẹ fún yín ẹ ṣe ń gbẹ́ ní o ẹ̀yin èèyàn wa fún bẹ́ẹ̀ ṣe ń wò wá ní ìkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè tó pọn mi èdè tó mú mi èdè tó wọṣọ èdè tó gẹ̀fìlẹ̀ èdè gẹ́gẹ́ jíde èdè dẹ́dẹ́ délédè tí ń fẹ́ wùyí ọ̀tọ̀ mi èmi kọ́ lọ́wọ́ bá mi ni torí ẹ̀ mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà wípé kí ni wípé mo ti sàǹgbàsàǹgbà kí n balẹ̀ lágbà tó gbàgbà ọ̀rọ̀ lóríta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadì ń bí wọ́n gbé fagada ńlá sági agbada náà àgbàyanu wàràwà tí jóná ìyàgbá torí ẹ̀ mo ṣe wá múragbátaragbá tí mo múragbátaragbá tí mo mú gba ìgbà nínú gba ìgbà tí mi fún gba àgbàlagbà tí ń bẹ́ ń digi ìgbàkígbà àgbàlagbà lè mọ́ mú gba àgbàjẹ́ nínú gba ìgbà ní ìgbà ń ta gbangba ìta gbangba làátà gbangba tágbára làgbàrá fagbáragbára rẹ̀ gbà tá lágbára ẹ ṣeun o ó tó dìgbà kan ná. ẹ̀yin èèyàn mi jẹ́ àwọn mi ni ọmọ Yorùbá ni mí ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ pàtàkì ọmọ Yorùbá tàtà ọmọ Yorùbá tó solid mo fẹ́ àsìkò sọ pé ẹ máa wo Yorùbá Gidi.